well. What do you have? See, daddy about to drop motor next time. I trust you. Yeah, but sure. I'm not trying to grab it here. Problem. But sure, what you love. Hi fans and viewers, welcome back to our YouTube channel. In today's video, we'll be watching the episode 2 of Faworaja. For the benefit of those that haven't watched the episode 1 of Faworaja, this story is all about a guy who called himself Emperor, who happens to be a fraudster who dupes people with his dubious brain. In episode 1 of Faworaja, we could see how he duped a man of God called Bishop and his daughter at a bar, how he used his cunning ways to deceive them and later caused the man of God and his daughter to be stranded and embarrassed in the public. He continued with this act of his in this episode 2 of Faworaja, where he met a beautiful lady and lied to her and took her to a hotel, which later landed the girl into trouble. To get the full details of this story, watch from episode 1 and then the episode 2 of this story and give out your comments on who is to be blamed in this video. For those of you who are coming across our video for the very first time, do well to please subscribe to our YouTube channel by clicking on the subscribe button and turn on the notification to be notified whenever we release a new video. For our long-time subscribers, please do well to like, share and comment on our video, and stay tuned to watch this video to the end. Thanks. Hello. She what? Who is this? How are you doing? My name is Emperor. You? Hannah. Nice name. Are you living in this area? Nice one. Okay. I like your stuff, I like everything about you. You're still looking good, looking plump. I like your beauty, so. Thank you. Even your skin. It's good, thank you. It's good, okay. So where are you going now? I'm headed to my shop. Your shop, okay. Your shop is in this area, right? Yes. No problem. You know, I just came out from Dublin. She what? Oh yeah, Dublin Monday, you understand? Yeah, Dublin Monday. So, you know, nearly like the motor me long time. I'm driver minister. Oh my God. For any pay, can you give me your number, right? Sorry, I can't give you my number. It's so funny. Look at Nigeria girl with kind of an attitude. Eh? Look at you. Okay. Do you even know maybe you have another plan for you? Which plan? Show more. Any plan me for me? No, mo kọ́kọ́ fi yẹn mo fi exam yẹn wò náà ni. You understand? Okay, give me your account number. She what? Account number ma fún yín. Hold on now, give me your account number. Me fún yín number. Don't worry. 022 85 75 220. Okay. Can for your phone number baby. No, at least no, me send them see. You understand? Tomorrow hotel tomorrow see. I'll send it to you, but you know I need to call you. But hello Anna, Abi Gabi. Hello Anna, but you send away say logo record. You understand? Me I give you your number. Oh my God! 65 97 15 96. So no problem. So go oti monyo. We're happy. You so excited. We monyo. O mempo. You understand? So go so feel free. I will let you know. So I'll call you. So go take care of yourself. Thank you. Ashe. Go. I don't know. Ṣé kìí ṣe pé ẹni tó ní ó máa jẹ́ ọkọ mi, adé orí mi. Jesus is Lord. Tó ń bọ̀ láti ìlú òyìnbó. Ṣé kìí ṣe òun lélẹ̀ ṣá? Ẹbí mi sọ fún pé òun ni. Mi gan ya fakọ sí. Anyway, ó bá ti ya pè mí lọ́la báyìí.
èmi gan máa yà sọ wípé iPhone 11 ọwọ́ ẹ̀yẹn èmi gan nídìí ẹ̀. She what? Because àwọn ọ̀rẹ́ mi tó máa ń fi fóònù ọwọ́ wọn tó máa fi ṣakọ sí mi yẹn eléyìí gan máa ń ju sẹ́gbẹ́ kan báyìí. Wow. That's great. Gbé fúnra fi aṣọ bẹ́ẹ̀. In fact, I really enjoy you. In fact, ẹ̀yọ́ mọ́. Ẹ máa ṣe bí ẹ̀sùn yìí, ẹ máa ṣe bí lọ́tẹ̀ pé ẹ̀mú kọ́kọ́ pa ẹ̀, ó rẹ̀ gbé mi débẹ̀. In fact, bí mo ṣe ń gbọ́ sí fún ẹni wọn náà ń dá padà fún mi lòún yí. Nice one. Me just let it be out. Give me the way. I'm really enjoying. Sorry. Oh. Hello? But I do want me. Oh, they say bye now. Totally kidding. Because of 90k, only 90k. Okay. Hotel ẹ̀ bá ń sìn àbí ó yá ẹ sọ fún bọ̀bọ̀ bá máa yẹn ẹni kò fún yín ní ọtí 10k. She what? Yes ẹni kò fún yín ní ọtí 10k tí máa délé máa fún ní 1k. How come you will hear of this? Yes mo ń bọ̀ bíbí ọkàn yìí máa kí n máa wòran o ṣùgbọ́n pé December láwà àwọn guys máa ń ṣe carnival ṣe anniversary àwọn fẹ́ ṣe anniversary o wọ́n dẹ̀ sọ pé ẹ kìíní kan èmi o àwọn invite mi o máa fáwọn donation 85,000 wọn lókè máa fún 90 ìyẹn ni mo ní pé kọ́kẹ́ mi fún ní hotel fún o kàn imagine máa lẹ̀ fẹ́ lọ jẹ́ ìwọ̀n báyìí so you get you need to wait for me here ṣùgbọ́n no I've told you tí wọ́n pa sí Dublin èmi pẹ̀lú ìrìnàjò máa wà ó ti yẹ o ní sọ̀rọ̀ to get ṣìkàṣì kò lọ́wọ́ mi ò ní sọ̀rọ̀ so nígbà mi tẹ́ǹkì níbẹ̀ 5,000 ńkọ́. Wọ́n ní ìlú wákàtí. Ẹ̀yin obìnrin bí èrò wọn owó náà lè máa ń mú. Ẹ tún gbé báyìí. No, don't no. Ṣé mo wá fẹ́ máa parọ́ ni? Bébí mi sọ pé òun parọ́. Ṣé ìgẹ̀ mi ló ń parọ́? Lọ́mọ mọ̀ pé inú báàgì nǹkan máa wà mẹ́sà. Imagine ẹ́ òun owó tó kó sínú báàgì òun owó lélẹ̀ 1,000 imagine. Bo ìyàwó mi ìyàwó emperor. Mo ní kí n máa sọ èdè empress. Wọ́n ní 1,000 ní báàgì. Owó kéré lè at least ó kéré jù yẹ kó máa kó 40k 50k jáde pé òun jáde pé n fẹ́ ṣe báyìí ọmọ kò ṣẹlẹ̀ máa fẹ́ káàdì ṣùgẹ́t dà pin mi 2022 ó ti yẹ bẹ́ẹ̀ sọ bí báyìí 30k 430k 30k tó máa yọ. And also, you must not live here. What you hear? Be by the man who like for a month. This man pass, see Dublin. So get there. Be by the man who so go. Me, my shop of Padani. Don't worry. Timothy Misuru, Timothy Lonsi. What you hear? Map that can be back my me. Or that can buy other Uber. So could be a boutique. Could you 100k. Ṣùgbọ́n kò fi raṣọ bùtíkì tó wà bẹ̀rẹ̀ kó lọ tó wà ní ẹ̀bà tí mọ́lẹ̀ ti padà dé nígbà kí n ti bá ẹni ṣùgbọ́n ọ̀rọ̀ ìbí kékeré. Ẹ má pẹ́ o. Àwọn ọ̀rẹ́ mi lọ pé mo ti bọ́ sún ọlá. Àwọn ìfẹ́ kọ́kọ́ títí ó dẹ̀ gbàdúrà. Jẹ́ ń pè Ṣọlá. Yes, who is that? Manager ló ń sọ̀rọ̀. Oh, okay, come in. Sister Ekason. Ekason. Yes, ma. Àwọn kúlẹ̀ ilẹ̀ máa some bills. She what? So,
ṣe ti fẹ́ gbowó sílẹ̀. Hello lọ́wọ́ gbogbo yín ẹ̀jẹ̀. Gbogbo wa mi bẹ̀rẹ̀ àti gbogbo kọ́tẹ́ ti ṣe ṣá gbogbo ẹ̀ jẹ́ 70,500. Fúnkẹ́. Ó pọ̀ tó. Bẹ́ẹ̀ 70,000. Anyway ṣá ọ̀pọ̀ owó tó wà nínú bíbá yìí wọ́n ń wo díẹ̀ POS ìrọ̀jọ́. But ọ̀pọ̀ ìwé ilé. Auntie, ma? Ṣé bẹ́ẹ̀ ká kíní? Èmi mo pe wá ni. Èwo ni pé ṣé mo ka kíní? Ìmí ìjẹ̀mọ̀. Àti ẹ̀wọ̀n mo yá wèrè gbọ́nú ayé o. Má ìtẹ̀ tí jẹ́ tí bá bọ́ṣọ̀ wà náà ìwà báyìí. Bóyá ẹ̀dá mi. Ẹni sùúrù àti bóyá ọ̀rọ̀ mi kò tí ì yé yín dáadáa. Ṣé nígbà tó fún yín ní ìlú pépà yìí? Ṣé bẹ́ẹ̀ kà? Ojú ń dún ẹ̀ ìgbà tó fẹ́ jáde. Ẹni sùúrù ọ̀rọ̀ yóò ti fàjà ẹja àjọ sọ́ọ̀sẹ́tù kìíní ní tùbínùbí. Ẹ̀wọ̀n lẹ ti ṣeré yìí, ẹ̀wọ̀n lẹ máa kú sí. Ẹ̀wọ̀n bíi ti báwo lórí èlò. Ẹsẹ̀ tún bí sí. Nígbà tó wá gbéwé fún yín sí i, ẹ̀yin ò ṣe wádìí wọn mú pé ẹja máa bọ̀ ní yàrá náà o. Kẹ̀ wá béèrè lọ́wọ́ àǹtí náà pé ṣé lóòótọ́ o. Àti ṣé ìyàwó rẹ̀. Ẹ̀wọ̀ ó dẹ̀ tó tó mo ti bá yín ṣeré. Ẹ bẹ ṣọ́ ẹ tó bá wẹ̀lẹ̀ ní sọ̀rọ̀ ẹ̀ ṣe fi pé ẹ wá mọ̀ ráyè. Èmi ò máa ráyè pẹ̀lú ọdún wẹ̀ ó yá ẹ̀bùn tí mo tẹ̀ ṣé wò ẹ ṣì lọ náà kí tiẹ̀ ṣiṣẹ́ tù kí n pa àwọn èèyàn náà. Ẹ̀dọ̀ ọ̀dẹ̀ lẹ́pẹ̀ mi. Ẹ jẹ́ àwọn yìí ilé ṣé mi ṣàlẹ̀ fojú wíńdò bọ́ta. Àbí tọ́lẹ̀tì mo fẹ́ ṣe ni tí bá gba etí yẹn ní gbọ́rọ̀ mọ́. Ó dàrẹ́ mọ̀ kọ́tà máa ṣe ẹ bọ́ta kẹ́tìlẹ̀kùn mọ́ mi. Anyway, ọ̀rọ̀ lẹ́sọ̀. Bó tẹ wù yín ẹ sá lọ ẹ̀fọ́ wíńdò tí n bá ti rí mascom security tí wọ́n bá ti rí ìta kó yìnbọn fún ilé ẹsẹ̀ kódà gan ẹsẹ̀ ó dàgbà ẹ̀fẹ̀ pé lọ́lé mo tẹ̀ ti gbọ́ ìmọ̀ àti ilẹ̀kùn yẹn mọ́ yín tẹ́ẹ̀bà ti sanwó mi bíbà ẹ̀ ní jáde ẹ̀yin rádaràda òṣù. Aṣọ́kùnrin gbá mi ní ṣá ó gbá mi ní ara ó tún gbá mi lówó last call ọwọ́ mi tó ti yẹ kí n ti fi wọ mọ́tò lọlé. Èmi má bá mi o. Alágbára ni ọ́, alágbára ló jẹ́, ayé mi ló jẹ́ kí n mọ̀ pé alágbára ni ọ́.
fine yìí now. Ọjọ́ mi ẹ̀yin náà màmá ẹ máa wo ojú kẹ́ tó máa ṣe kinní. Láyé rárá ṣé àkọ́bí yín náà. Ẹ̀rí wọ́n sìn àsákòkò àti kòkó wọ́n ti máa dúró sábẹ́ òrùn náà ẹ sọ mí dásákò. Àdìwọ̀n náà rùn sábà ṣáàjẹ́ mi lóhùn. Ọmọ mi ni mo kí ẹ̀kọ́ ń fà fẹ́ ń fà mí. Àǹtí ẹgbẹ́sẹ̀ nílẹ̀ náà. Àǹtí kò easy náà iṣẹ́ rẹ̀ náà easy. Kò easy nígbà tẹ́ ẹ ṣe mọ̀ pé kò easy ẹ̀yin ò ṣe kọ́kọ́ rò pé kò ní easy kó tó lè pẹ́ fojúlẹ̀ fún wọn. mo ti ṣiṣẹ́ rẹ̀ bọ̀ bàbá ṣe la ṣe pé mo ti ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé wa bàbá ṣe la ṣe pé mo ti ṣiṣẹ́ rẹ̀ bọ̀ mo ti ṣiṣẹ́ rẹ̀ bọ̀ bàbá ṣe la ṣe pé mo ti ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé wa bàbá ṣe la ṣe pé. mo kí gbogbo wa gẹ́gẹ́ bí onílé àti àlejò ní ìkóríta yìí mo gbàládùá wípé gbogbo ibi tí ayé ti ń pọ́n ọ lójú gbogbo ibi tí ayé ti ń ní ọ lára lórúkọ Jésù Olúwa yóò fi ìsinmi fún ọkàn rẹ lórúkọ Jésù Olúwa yóò fún ọ ní ìsinmi Bíbélì wípé ó wípé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wúwo lórí ó ní èmi ò fi ìsinmi fún ọkàn yín ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nítorí náà gẹ́gẹ́ bí olùgbọ́ mi ní àdúgbò yìí pàápàá jùlọ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ Olúwa wípé kẹ́ fi ọkàn yín fún òun yóò sì fún ọkàn yín ní ìsinmi kò sí ìrẹ́jẹ nínú fọ́tò bẹ́ẹ̀ bá ṣe dúró lẹ́sẹ̀ máa bára yín lọ́dọ̀ Olódùmarè ẹ jẹ́ olóòótọ́ kí ọ̀gá kó jẹ́ olóòótọ́ sí ọmọṣẹ́ kí àwọn ọmọṣẹ́ náà jẹ́ olóòótọ́ sí ọ̀gá ìwọ ọmọṣẹ́ o gbọ́dọ̀ rẹ́ ọ̀gá ẹ jẹ bí bẹ́ẹ̀ kọ́ ẹyin ló ń dàkúkọ ọmọṣẹ́ ló ń padà bọ̀ wá dọ̀gá tó o bá ti ṣe ohun tí ò dá nísìn wàá gbẹ̀san ẹ̀ ohunkóhun tó bá ṣe náà ló máa jíyìn Bíbélì ló jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ wípé ó wípé èmi bọ̀ kánkán èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò ti rí jẹ́ olóòótọ́ ṣe olóòótọ́ bó bá ti jẹ́ olóòótọ́ wà á rí èrè rẹ̀ jẹ mo gbàládùá omi ò mọ̀ yín lẹ́yìn oníṣẹ́ẹ̀ṣẹ̀ kò ní fọ̀ sí ẹnì kankan wá o kò ní fọ̀ sí wa o kò ní fọ̀ sí ẹnì kankan wá kí Jésù mú wa délé kó dì wá mú títí dópin. ajẹ́rẹ́ wòlíì ojú mi ò lè máa tàn mí jẹ náà. Apostle, we hear of this. ṣé sáìtì yín ni. Olùkọ́ kúkú ń ṣe sáìtì ni o bò kí ló wá bá yín débi iṣẹ́ ìbírí pépé. tí mo fi ti bára mi rè o gẹ́gẹ́ bí kánsẹ́lì tẹ́ ṣe fún mi ní church lọ́jọ́ kìíní àná. ìgbọ́. kánsẹ́lì tẹ́ ṣe fún mi lọ́jọ́ kìíní àná ní church. má fi nù mí mọ́ jẹ́ o bí mo bá yín ṣe kánsẹ́lì pé máa wá rubiri sókè o. dádì rárá. gẹ́gẹ́ bí gbẹ̀jẹ̀ sọ fún mi pé mo máa rí ẹni tó máa ràn mí lọ́wọ́ tó máa jẹ́ bí ọkọ mi tó máa jẹ́ adé orí mi kó máa wá láti ìlú òyìnbó. Continue. ìyẹn ni mo tẹ̀lé o. ó dáa. kò pẹ́ kó jìnnà ni mo dẹ̀ pàdé bọ̀bọ́ yìí ń pè rẹ̀ ní emperor. She what? àṣé Faworaja ni mo yẹ kó sí lọ́wọ́ nìyẹn bọ̀bọ́ yìí dẹnu ó dẹnu títí dádì. Continue. àṣedé yàrá òkè nìyẹn o. She what? ẹ dé yàrá òkè ní àbí ẹ wọnú yàrá òkè. àwọnú ẹ̀. ẹ wọnú ẹ̀. bẹ́ẹ̀ ok. ó tún dẹnu títí dádì. Continue. gbogbo owó tó kù nínú àpò kọ̀wó mi sí
gbogbo ẹ̀ ló tún kó ó gbà ó tún dẹnu iná o dádì o ó dẹnu títí ó fi mí lẹ̀ síbẹ̀. Jesus is Lord. mo yẹ jẹ gbèsè ni ẹ tí mo bá ra mi ń bí o. àtijọ́ ta mo ti wà ń bí báyìí àtijọ́ ta yẹn náà mo dẹ̀ ti ń pe gbogbo èèyàn tí mo mọ̀ lórí fóònù tí mi jẹ rí. ẹ wà ní ẹ̀wọ̀n tún kọ́ ọmọ lákàrà mo dẹ̀ ń wò yìí títí ṣé nǹkan tẹ́ bá ṣe bí ìbàlẹ̀ ń ṣe yẹ ẹ mọ́ṣẹ́ tẹ gbà ni ẹjọ́ wá bọ́ síbi iṣẹ́ yín jàre. àǹtí ẹ má bínú mo rí pásítọ̀ wa ni mo ṣe ní kí n sáré ṣàlàyé ọ̀rọ̀ bó ṣe bọ́rọ̀ yẹn jẹ́. àti ẹ̀jọ̀ torí ọlọ́run o. ọmọ mi a kò dáa fún ẹ onírògbà kò bá. wo dájú ẹ má bínú iṣẹ́ ló máa ṣe ń bì báyìí tí wọ́n kọ́ wà á lórí ìjẹ ohun tó kàn ṣẹlẹ̀ ni pé mo ṣe ṣe fún láàyè tí mo fi ń bá sọ̀rọ̀ ó dùn mọ́ mi nínú pẹ̀lú àlàyé tó wá ṣe fún mi kí ni way out kí ni nǹkan tá a máa ṣe tí mo fi lè délé wọn. kẹtẹ rí owó wọn kò pọ̀ mọ́ 2.5 nínú owó tọ́jọ́ wọ́n ti ń ṣiṣẹ́ bọ̀ láti bí ọjọ́ mẹ́ta sẹ́yìn so èní náà ló máa fi parí tó bá dẹ̀ pọ́n owó tó kù sọ 2.5 ló kù tó bá rí san a máa lọ. 2.5 ló kù. 2,500. nínú èlò. nínú 75 tọ́jọ́ náà ni wọ́n dẹ̀ fi ń ṣiṣẹ́ bọ̀ iye tó máa fi balance nìyẹn so tó bá ti jẹ́ pé wọ́n lè rí san kọ́ tètè fẹjọ́ yẹn lẹ̀ kọ́ bọ́ sí ìdí iṣẹ́ wọn kíákíá 2.5 ló kù wọ́n bá ti rí 2.5 lọ wọ́n ti free láti máa lọ ṣùgbọ́n tá a bá rí o wọ́n padà sí ìdí iṣẹ́. ẹ ti ṣiṣẹ́ 15,000 naira ẹ kò kú a ti ṣoore fáwọn tó jẹ́ wípé àmọ́ wọn súnmọ́ wa tó yín ilé ẹjọ́ mo fẹ́ ló sì fún wa fún àwọn tí ò súnmọ́ wa gan-an tó yín wọ́n ń jàǹfààní Jésù lára wa irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹgbà tẹ́ ti pa àwọn èèyàn tí wọ́n ti dá yín lò ẹ dẹ̀ ti pè mí bẹ́ẹ̀ mo ṣe máa ń pe nọ́mbà mi fún gbogbo àwọn members. nígbà tó yẹ pé a mọ̀ wípé kò sóore tá a ṣe fúnrú yín tá a ní bá lára yín. She what? ẹ wo bíṣọ̀pù tèmi ò ṣe bíṣọ̀pù yẹ̀yẹ́ o I'm a bishop honestly ẹ ló lẹ pé 2.5. ṣé tí n bá ti fún yín ní owó yẹn ṣé ó tán wọ́n lè máa tẹ̀lé mi lọ. èmi náà lè padà sí iṣẹ́ mi nìyẹn. sẹ́rù yóò pọ̀ nbí. àfi kémi nìkan náà. ó lágbára ẹ bá ń kó ojúṣe fún àwọn iléeṣẹ́ tó ti yé ẹ bá mi yọ̀ǹda wọn. agbẹ́rù yín bọ́ ẹ̀yà ọlọ́run ti bá yín ṣe nìyẹn sì ṣe ti rí wọn ti bá yín sanwó yín ṣùgbọ́n ọ̀rọ̀ kan mú kọ́ fẹ́ sọ fún yín ẹ má rò pé bóyá mo kọ ìyá ọ̀dájú èmi náà ń ṣọ̀dájú obìnrin bíi ti yín lèmi náà ṣe rí ọjọ́ mi ẹ̀yin náà máa ṣàìn ojú yín ẹ máa wo ojú yín ẹ máa wo àwọn ẹni tẹ́ máa fojú lẹ́fù kò ṣe pé kò máa ẹ máa sáré níyàn ẹ máa bẹ́ mọ́ wọn ẹ̀yin náà ti rí eléyìí náà kọyín lọ́gbọ́n ọjọ́ mi ẹ̀yin náà ní ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ṣeun ọ̀rọ̀ lọ ti gbọ́ yẹn o obìnrin bíi ti yín ló bá yín sọ̀rọ̀ yẹn thank you jàre màjá. ẹgbẹ́ kejì kẹjà ẹ̀yin èèyàn mẹ́ má bínú o ẹ ṣe é bá mi yọ̀ǹda wọn o. Bàbá sọ ojú mi ò lè tàn mí jẹ abẹ́yìn kọ́ rè. ẹ kú iṣẹ́ ọlọ. ẹ̀yin kọ́ ni ọmọ yín kéré báyìí lọ́dọ̀ kìíní àná ayé ti gbàgbé ní ilé ńlá. ló ní ilé ńlá. ní bá ọjọ́ kìíní tẹ́ ti ń kó pọ̀ ọmọ jẹ yẹn àtọmọ yín. mi ì rántí mọ́. ọjọ́ pẹ́ lóòótọ́ ẹ lè rántí bóyá torí fìlà tí máa ń dé ní hòtẹ́ẹ̀lì ẹ̀ kí n rántí. ẹgbà mọ́ọ̀tì tẹ́ ẹ jẹ́ ran tẹ́ ìrówó san tọ́tì yìí mọ́bẹ̀ tọ́tọ̀ yìí síbẹ̀. mo ti rántí. ẹ ti rántí tẹ́ ẹ jẹ́ gbogbo wọ̀ṣọ̀wọ̀ṣọ̀wọ̀ṣọ̀wọ̀ṣọ̀wọ̀ṣọ̀ ẹ ti rántí. ìwọ ni. èmi ni tí mo bá ṣe ìlọrùn yín. ó dà èébú wo ló tún kù tó fẹ́ bú mi o. mi ò tẹ́ lè bú yín mọ́ mo lè bú yín mọ́. torí
kó tẹ̀ ń ṣèjà lọ́wọ́ yìí. tuntun ti ṣẹlẹ̀ tipẹ́ ṣe ní lọ́jọ́ yẹn gẹ́lẹ́ bẹ́ẹ̀ ṣe kúrò báyìí gbẹ́mú. nígbà tẹ́yìn lọ tán tí mo wá fi palẹ̀ mọ́ yẹn ni mo bá rí fóònù ẹ̀ lórí tébù fóònù kékeré báyìí tó yìn lárí báyìí bí mi ṣe mú nìyẹn mo ṣe mú sọ́wọ́ ni báyìí mo ti bẹ̀rẹ̀ sí track ẹ̀ nígbà yìí wò mí èmi náà pè ní CCTV tracker mo ṣe track ẹ̀ mo ti mú mo á wò kọ́ ọdọ́ kan bóyá mo máa rí yín o àbí máa pàdé yín o pé máa sọ fún yín pé mo ti mọ́nà kìnìún sọ́wọ́ o. ó ti dáa. àbí ẹ fẹ́ mọ̀ ni. mi ò fẹ́ rí ta ni mo fẹ́ rí ìbàjẹ́. mo náà mọ̀ bẹ́ẹ̀. kò tẹ́ wọ́n á ṣe mí nìkan a fẹ́ rí ìbàjẹ́. wọ́n ti dọ́dọ̀ tẹ̀yìn. ẹ ti jẹ́ ń bẹ̀. congratulations. bó ṣe wá jẹ́rìí tó bá ti yá kì í tún pẹ́ mọ́ ẹ jẹ́ ká fi sí ọ̀la. ọ̀la mi tẹ̀lé jáde o má kàn wá dútì lọ́la má wọlé máa yẹ dútì yìí. àbí bẹ́ẹ̀ni. lọ́la yẹn ẹ máa gba nọ́mbà mi so tẹ́ bá ti pè mí pé ẹ ti rí o níbi tẹ́ ẹ ti máa ń rí o nọ́mbà mi rè 080 233 40757. ok sir kò sí wàhálà. tèmi ó jẹ́ fífò máa fò débẹ̀. má wọlé máa gbá yín láago. o ṣe pè mí lórí aago ni mo gbà mí láago. ó kì í pè lórí aago ni. àpéyìn so ti yé kò sí wàhálà. o ṣe. ẹ kú iṣẹ́ ọlọ́run. ẹ pẹ̀lẹ́. ẹ ṣe gan bọ́ọ̀rọ̀ ẹ̀sìn jẹ́ ìyẹn kí ọwọ́ padà máa tẹ́ bọ̀. dádì inú dẹ̀ ń bí mi lọ́wọ́lọ́wọ́ báyìí. ìyá tí bàbá yẹn máa jẹ ní ọwọ́ mi. dádì táyìn bá foríjì ẹ̀yin lè foríjì o ṣùgbọ́n èmi ṣọlá dàbí pé kí n rí nísinsìnyí ìyá tí bàbá yẹn máa jẹ ní ọwọ́ mi. ó dà kò sí problem já fóun síbẹ̀. Faworaja. ohun tójú ẹ̀ máa rí ohun tí ojú ẹ̀ máa rí. má sọ mọ́ ìwọ bílẹ̀ wọ́n bẹ̀ wọ́n pé kọjọ́ kọjá kí n bọ́ cross sílẹ̀ kọjá kí n bọ́ aṣọ lẹ̀ àwa mọ̀ wípé yàtọ̀ sí bá a gba iṣẹ́ Ọlọ́run àwa náà ń jà ní ṣe bíṣọ̀bù tán lè rẹ jẹ o ní ṣe bíṣọ̀bù tán lè fi ọwọ́ ọlá àti ọwọ́ kìíní ewédú kan fi rẹ o. continue. yá máa lọ. Bíṣọ̀bù rọra bòkèlè Bíṣọ̀bù rọra bòkèlè Bíṣọ̀bù rọra bòkèlè Bíṣọ̀bù rọra bòkèlè ìyàtọ̀ lọ́la wo Bíṣọ̀bù rọra bòkèlè ìyàtọ̀ lọ́la wo Bíṣọ̀bù rọra bòkèlè ilẹ̀ láfẹ̀rẹ̀ lọ Bíṣọ̀bù rọra bòkèlè sóò ní tẹ̀mí